Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí o. Ẹ ṣeun, a kú iṣẹ́ ìní. Ẹ kú ìtẹ́tí sí wa. Ẹ lè kú bẹ ṣe ń bá mi subscribe, tẹ̀ ń bá mi share, tẹ̀ lè máa like, Ọlọ́run á like gbogbo yín náà. Ẹ ṣé gan yín olólùfẹ́ mi. Kankan ní ṣe yín o, in Jesus name. Amen. Kì í ṣe kékeré o. Wọ́n bá ní olórí Elizabeth, wọ́n ló lọ arrest Tóbi lọ́ba. Ṣé ẹ mọ̀ pé wọ́n lè ṣe kọ́ má kọjá àyè wọn? Àtìgbà tí Elizabeth tó ti wà ní ààfin yẹn, ṣé ẹ mọ̀ pé ó dàbí pé wọ́n máa ń lọ, wọ́n máa ń dé ni. Àwọn tó wà nílùú òyìnbó yìí. So àwọn náà gbọ́dọ̀ wá jókòó tọkọ wọn. Tó ń gbò bá tún yá, wọ́n á tún lọ ṣeré lọ sí ibi tán ti máa lọ lídé. Wọ́n á tún lọ lídé, wọ́n á tún padà. So wọ́n ní ibi tí Elizabeth ibi tó wà pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ kan ló bá gbọ́ tí ọ̀rẹ́ ẹ̀ wá ń sọ fún pé wọ́n ní Elizabeth, wọ́n níyẹn wá ń sọ pé ṣorí olórí tó ń pè rẹ̀ ní Tóbi. Ó ní ṣe náà gbọ́, ó ní wọ́n wà ńbẹ̀ yìí pé ó ò ṣe nǹkan jọ pé kán ṣọ́ra ṣorí ilé olórogún. Bọ́ọ̀rẹ́ ẹ̀ ló ṣàta Elizabeth lólobó pé òun gbọ́ pé ó sọ fatafata pé tí ò bá ṣe kinní ni òun máa kidnap, ó ń rán wọn pé kán bá òun kidnap ẹ̀, kán bá òun ṣe gbá, kán bá òun ṣàwo. Wọ́n lọ́n ṣáà ń gbọ́ nǹkan tó ń sọ bad, very bad thing against Kábíyèsí níbẹ̀. So bí ìyẹn ṣe wá sọ fún Elizabeth ni, and ọ̀rẹ́ Elizabeth dẹ̀ ni. Elizabeth yẹn ṣó gbọ́ dáadáa, ó ní pé nǹkan tó ń sọ yẹn. Ó ní ṣé òótọ́ torí òun máa gbé ìgbésẹ̀, ó ní kó gbé. Pé nǹkan tó ń sọ nìyẹn, tí nǹkan kan má lọ ṣe Kábíyèsí. Ó ń gbọ́ pé ó ní káwọn boys lọ bá òun kidnap ẹ̀. Wọ́n ní immediately bí Elizabeth kàn ṣe pé ọlọ́pàá ni tó lọ bá wọn níbi tí wọ́n ti ń rojọ́ pé thank God pé wọ́n yìí wà ńbẹ̀. Pé èèyàn ò tiẹ̀ pé few kíní báyìí ló ti bóyá ló tiẹ̀ pé ìṣẹ́jú bíi mélòó lọ́ bá lóde. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní bó ṣe báwọn ọlọ́pàá ṣe dé tán arrest ẹ̀ ní Tóbi wá ní kán ṣe. Wọ́n ní kò sọ fún Kábíyèsí o. Pé òun ló kàn take, pé Elizabeth kàn take action ẹ̀ fúnra rẹ̀. Wọ́n ní kí ni Tóbi wá ń wí. Wọ́n ní ó kàn pé nígbà tán ti arrest ẹ̀ ni Elizabeth bá pe Kábíyèsí. Nǹkan báyìí, ó dẹ̀ ti take action. Wọ́n ní ṣe ni Kábíyèsí kàn kú sẹ́rìn-ín pé wọ́n náà fẹ́ kidnap ta ni? Ṣé òun yìí wọ́n rò wọ́n náà fẹ́ kidnap? Ó ní á jẹ́ pé ọjọ́ ikú wọn ti pé nìyẹn. Ó ní wọn ò lè, ó ní kò sóńtọ̀hún. At the end of òótọ́ dẹ̀ ní ọpẹ́lọpẹ́ àjẹsára. Now wọ́n tiẹ̀ lè rí Kábíyèsí gan kí gbogbo wọn kán dọ̀dẹ̀. Kí Kábíyèsí di òdé ìṣe. Ọwọ́ tán bá gbé sókè báyìí wọ́n máa fi lura wọn ni. Bí ọwọ́ tán máa fi bọ́gẹ̀dẹ̀ ṣe máa ń lu rẹ̀. So wọ́n ní Kábíyèsí. Wọ́n fìpè lásán ni, wọ́n kàn fẹnu jẹ́ Kábíyèsí. Ẹ̀yin mọ oríṣiríṣi àjẹsára tó ti wà lára wọn. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ. Wọ́n ní bí Kábíyèsí wá dé station. Wọ́n bá ní kán torture Elizabeth, kán torture kí lọ́ lóun jẹ́ Tóbi. Ó ní kán ṣe òun jẹ́jẹ́. Pé kì í ṣe pé àwọn original kidnapper o. Kì í ṣe àwọn original kidnapper, kì í ṣe pé kíni àwọn kidnapper ní pé ó kàn pé àwọn pé kán wá bá wọn ṣe, àwọn ò ṣe rí o, àwọn ò ṣe kíni, pé kàn wá bẹ̀ wọ́n ni pé káwọn try ẹ̀ o. Kọ́wọn lọ ṣe o. Pé kì í ṣe pé kíni. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò. Elizabeth ní wọn kì í ṣe kidnapper pé mo ní Elizabeth olórí Tóbi ní kì í ṣe kidnapper. Àwọn original kidnappers pé kì í ṣe àwọn pé but àwọn òun kàn bẹ̀ wọ́n pé because olórí Queen Naomi ò jẹ́ kán máa rójú rere Kábíyèsí.
àwọn need owó, kábíyèsí ò kí ń tọ́jú àwọn, kábíyèsí ò kí ń ṣe gbá, kábíyèsí ò ń ṣàwo, pé nǹkan tó kàn ní kán bá òun gba owó díẹ̀ jáde lọ́wọ́. Ẹ mọ̀ nǹkan táwọn comment people sọ? Àwọn comment section. Wọ́n bá ní olórí Tóbi ebi ti ń pa, kò sówó tó máa fi lọ club mọ́. Owó tó lọ ń waste sí club tó lọ ń ṣàṣẹ́wó pé kò rí. Owó yẹn, owó ti tán lọ́wọ́ ẹ̀. Òun ló ṣe dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí pé kí ó lọ fi àwọn tó ti jẹun kánú, àwọn tó ebi ń pa ládùúgbò. Òun ló ní kó bá wọn fi lọ kidnap kábíyèsí kan lè gbowó lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ mọ̀ pé nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni àwọn olórí kábíyèsí wọ̀nyí. Nǹkan tágbára wọn ò ká. Wọ́n ní nǹkan tọ́wọ́ mi ò tó, àwọn máa fi gbọ̀ǹgọ̀ fà á. Òun lọ̀rọ̀ wọn. Wọ́n kàn ń tọwọ́ bọ ibi tí ọwọ́ wọn agbára wọn ò dé. Tó bá dé bí báyìí, wọ́n á ní àwọn fẹ́ lọ try ilé, wọ́n á try ẹ̀. Gbogbo agbára wọn, ó wá domi. Wọ́n tún fọwọ́ kan the other one, wọ́n ṣà ń beat around the bush. Agbára wọn kàn ń domi ni. Ṣé Naomi la fẹ́? Gbogbo ìtàn ṣe fún Naomi látòkè délẹ̀. Ǹjẹ́ ogun ran bọ́rọ̀ sàn ni? Oní Adé, wọ́n lé ní adáhùn ṣe kùrùkẹ́rẹ́. Wọ́n lọ ní oníṣègùn ogun ọ̀ràn wá o, ẹ má fi wulẹ̀ sáré ká. Wọ́n kàn ń sáré ká ni. Wọ́n kàn ń sáré ká ni. Bọ́n ṣe ń gbọ́ ọ̀tún náà ń gbé sí Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ń ba agbára wọn jẹ́ nìyẹn. Tó ń sọ ògùn wọn di omi. Èyí tó kù, wọ́n kàn máa rí kú he ni. Wọ́n ní tá a bá lé ni, tá a bá bá ni. Ṣèbí ìwọ̀n là ń bá ní ṣọ̀tá ni. Queen Naomi, ó kàn ń wò wọ́n pé ẹ̀yin kẹ̀ pé ẹ kéré sí nọ́mbà. Torí òun ló lùgbèjà. Òun ní alábàárò kan, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Pé gbogbo ìtàn ṣe yẹn kán máa ṣe níṣe. Wọ́n ní kábíyèsí sọ pé àwọn eléyìí fún àwọn eléyìí wẹ́. Kò sẹ́ni tó lè kidnap kábíyèsí wa láyé. So ẹ̀yin èèyàn wa ṣó dà ó bọ́ sí. Tí gbogbo wọn ṣe bálabàla. Wọ́n ní kábíyèsí kan wò pé ní ó ní tí ò bá jẹ́, ó dà pé kábíyèsí bá wọn ṣe òtù. Wọ́n ní kábíyèsí sọ pé tí ò bá jẹ́ pé òtù ni, pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Pé bẹ́ẹ̀ sì kán ṣe máa wọ́n. Gbogbo nǹkan tá à ń sọ àti òtù bóyá covenant tó ti bá wọn ṣe. Bóyá nǹkan tó fà á tí wọ́n yẹ ṣe rẹ̀. Táwọn àwọn olórí yẹn yìí ṣe rádaràda náà yìí ṣe rádaràda lẹ́gbẹ̀ẹ́ palace. Ṣé ẹ mọ̀ pé kíni ìjì yẹn máa gbé wọn lọ? Á tún yá wọn á tún sá padà. Tí ìjì yẹn bá gbé wọn lọ, nígbà wá tí ìjì yẹn á tún mú wọn sá padà. So ẹ jẹ́ ká máa wo iṣẹ́ tọ́lọ́run máa ṣe. Torí a kọ wípé kò sí ohun tọ́lọ́run kò lè ṣe. Ọba mi aláàánú. Ọba tó ń gbé ni níjà kẹ́rù ò bo níjà. Ríran wò gbogbo àwọn oníṣẹ́ ibi. Ta ló ṣiṣẹ́ ibi láyé yìí tó lọ scot-free? Kó lọ ní scot-free. Ṣé ẹ rí? Màá tún mú gist mi wá fún yín. Màá mú gist mi wá fún yín. Ẹ ṣé gan. Ẹ ṣé tẹ́tí sá torí gist yìí ó gùn díẹ̀. Tí n bá ní ká máa gbé lọ, ó máa wà boring. Ẹ ṣé o, ẹ bá mi subscribe. Ẹ bá mi share. God bless you all. Amen. Bye.